òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Àjíǹrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọ̀dákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lo orúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Àjíǹrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà. Ọlọ́run darapọ̀ mọ́ wa, mú wa lọ sínú ọ̀rọ̀ rẹ̀, kẹ́sì sí wa níyè ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run ní orúkọ Jésù, a ó jọ dé ìjọba Ọlọ́run. Láì fa ọ̀rọ̀ mi gùn, ọ̀rọ̀ tí mo mú wá sí etí gbogbo ènìyàn ní àkókò yìí, èyí tí Olúwa fi sí mi lọ́kàn, ó ní mo pè ní ẹ̀mí mímọ́ àti iṣẹ́ rẹ̀ àti àwọn ẹ̀bùn tó wà ní abẹ́ rẹ̀. Mo ń gbàdúrà fún wa gbogbo àwa onígbàgbọ́, Ọlọ́run ayérayé yóò fún wa ní ẹ̀mí rẹ̀. Èmi rí wípé Bíbélì ṣe sọ pé láì sí ẹ̀mí Ọlọ́run nínú ènìyàn, òfo ni ènìyàn. Tí ẹ bá sì kíyèsí ayé tí a ń gbé lónìí, kò sí ọmọ Ọlọ́run kan tí ò bá ti ní ẹ̀mí mímọ́ kò lè bá Ọlọ́run rìn mọ́. Ẹ kíyèsí ìjọ ti ṣubú, ìgbàgbọ́ ti ṣubú. Ìgbàgbọ́ bíi ti gbani, ẹ bá kíyèsí pé kò sí mọ́. Ṣùgbọ́n tó lè ran èmi àtẹ̀yin lọ́wọ́, ó ní kí a kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ṣùgbọ́n bí Olúwa sì ti wá fún mi ní oore ọ̀fẹ́ láti sọ díẹ̀ níwọ̀n ìgbà tí ẹ̀mí Ọlọ́run fi òye yé mi mọ́, ẹ jẹ́ kí a gbé wá sínú ọkàn wa. Ẹ̀mí Ọlọ́run, ǹjẹ́ o ti ní? Ìbéèrè yẹ ẹ dáhùn sínú ọkàn yín. Ṣé ẹ̀yin gan mọ̀? Ṣé ẹ̀yin brọ́dà tí ń gbọ́ mi, dádì tàbí mọ́mì tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ yìí, àǹtí, ǹjẹ́ kíyèsí pé ẹ ti ní ẹ̀mí Ọlọ́run? Tẹ́ ẹ bá ti ní, kí ni àmì tẹ́ ẹ fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà nínú yín? Ẹ rí, a gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà nínú mi. Ó sì gbọ́dọ̀ ní àwọn àmúyẹ àti àmì tí o fi gbọ́dọ̀ fi mọ̀ pé dájúdájú ẹ̀mí Ọlọ́run ló ń darí mi. Lẹ́yìn yẹ, àwọn ènìyàn máa rí pé dájúdájú ọmọ Ọlọ́run ni ẹni. Lọ́nà wo? Ìyẹn ni pé nígbà tí à ń ṣe nǹkan tó bá ìfẹ́ Ọlọ́run mu. Báwo ni ẹni tí ò ní ẹ̀mí mímọ́, báwo ló ṣe fẹ́ mọ̀ pé òun ò lẹ́mí Ọlọ́run? Àti pé ẹni tí ò ní, báwo la ṣe ń rí gbà? Ọ̀nà wo la fi máa ń rí ẹ̀mí Ọlọ́run gbà? Kí ni a ó ṣe? Kí ni ìgbésẹ̀ tá ó gbé? Mo fẹ́ gbẹ̀mí mímọ́, mo sì fẹ́ gbàgbára Ọlọ́run. Ọ̀nà wo lẹ ó rìn láti mú kí àwọn nǹkan yìí ó rọrùn? Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń gbàdúrà lórúkọ Jésù, àní jẹ́ òpè nínú ẹ̀mí o. Tọ́ bẹ́ẹ̀ bá kíyèsí àwọn bàbá wa ìgbàanì nínú Bíbélì, àwọn wòlíì ìgbàayẹ, àwọn wòlíì àtijọ́, àwọn àpọ́stélì, àwọn ọmọ Ọlọ́run àtijọ́ tí wọ́n gba ìgbàgbọ́ tí kìí ṣe irú tòní, tí ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń ṣàkóso wọn. Àwọn kan gbà á, Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ ni wọ́n fi rí agbára gbà. Wọ́n á gba àwẹ̀ ní tiwọn, wọ́n á gorí òkè, wọ́n á ṣe wàhálà, Olúwa kàn mọ̀ọ́mọ̀ darí agbára àti ẹ̀mí Ọlọ́run sínú ayé wọn. Lọ́nà báwo? Bẹ́ẹ̀ bá sì kíyèsí, àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ kọ sí. Nígbà tí Ọlọ́run bá fẹ́ gba ìdílé kan là, tàbí orílẹ̀-èdè kan, tàbí ìlú kan, á gbé ẹnìkan dìde tó bá fẹ́ gba ìdílé tàbí orílẹ̀-èdè tàbí ìlú kan.
á gbé àwọn akọni kan dìde, bẹ́ẹ̀ ni á kàn dédé gbé wọn dìde. So lọ́nà kan tàbí míì àwọn wọ̀nyí lọ́lọ́run máa ń dédé dágbára lò láì ṣe wàhálà rárá. Tẹ́ bá kíyèsí ẹni àpẹẹrẹ tí màá fi ṣàpẹẹrẹ fún wa nínú bíbélì ni ìránṣẹ́ Ọlọ́run Mósè. Tẹ́ bá kíyèsí Mósè nínú ìwé Ẹ́kísódù orí 3, tẹ́ bá kà láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejìlá rẹ̀, ẹ rí i pé Mósè ò ṣe wàhálà tí Ọlọ́run fi dágbára lò. Darandaran ni Mósè nínú igbó ní ẹ̀fárómẹ́ǹtì ibi tí àná rẹ̀ wà. Ẹran àná rẹ̀ ló ń dà jẹ́jẹ́ rẹ̀, kò tiẹ̀ fi yèsí pé òun lè jẹ́ nǹkan kan láyé. Mo Olúwa wo ọkàn rẹ̀, ó sì wo bó ṣe rí. Olúwa sì gbé dìde láti inú igbó, ẹ̀rí, ó dágbára lò. Olúwa ń bá Mósè sọ̀rọ̀ nínú iná, nínú ọ̀wọ́ iná. Olúwa sọ fún Mósè pé ọ̀pá ọwọ́ rẹ̀ kó sọ sílẹ̀, ó sì dejò. Mósè padà mú ọ̀pá yìí, ó di ọ̀pá padà. Olúwa sọ fún Mósè pé kí ọwọ́ rẹ̀ bọ abíyá rẹ̀, ó sì ṣe bẹ́ẹ̀. Ó ní kó fa ọwọ́ rẹ̀ di adẹ́tẹ̀, ó ní kó kíbọ̀ padà, ó ní kó tún fàyọ ọwọ́ yẹn padà sí bó ṣe wà. Ìyẹn túmọ̀ sí pé àmì pé Mósè ó di alágbára láì gba àwẹ̀, láì gbàdúrà, ẹ̀rí, láì sí ẹ̀ ní wàhálà kankan rárá. Ìkóríta yìí láti darí Mósè sílẹ̀ Egypt tó sì kó àwọn ọmọ Ísírẹ́lì jáde. Àwọn kan máa ń gbàgbára àti ẹ̀mí mímọ́, àwọn kan máa ń gbẹ̀mí mímọ́ àti agbára ní ọ̀fẹ́ nígbà tí Olúwa bá fẹ́ kó àwọn kan jáde nínú ìdílé tàbí gba ìdílé là. Number 2, ìránṣẹ́ Ọlọ́run Jeremáyà, wòlíì Ọlọ́run ni. Òun náà ò ṣiṣẹ́, kò ṣe wàhálà tí Ọlọ́run fi dágbára lò. Tẹ́ bá kíyèsí ìwé Jeremáyà orí 1, tẹ́ bá kà á lọ láti ẹsẹ̀ 9 dé ẹsẹ̀ 12 bákan náà, ẹ̀rí, ẹ ó kíyèsí pé Olúwa fún ní oore ọ̀fẹ́ pé mo rán ọ, ẹ̀rí. Bí Mósè ti complain fún Olúwa pé akólòlò ni òun kì í ṣe elédè láti sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà ni Jeremáyà complain. Ṣùgbọ́n tẹ́ bá kíyèsí Olúwa ò gbà. Olúwa rí pé òun lè lò wọ́n ni, ẹ̀rí. Bíbélì wípé ó sọ fún Jeremáyà pé lónìí ni mo fún ọ ní àṣẹ láti fàtu àti láti fàlulẹ̀, láti gbéró àti láti wó lulẹ̀. Ó ní ó sì fọwọ́ kan ahọ́n mi. Bẹ́ẹ̀ ni Jeremáyà di alágbára láì fa ọ̀rọ̀ gùn. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, Gídíónì bákan náà, Dèbórà bákan náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì tún rí àpẹẹrẹ yìí lára Sámsónì nínú ìwé àwọn onídàájọ́ orí 16. Ẹ kà á láti ẹsẹ̀ 1. Sámsónì náà ò gba àwẹ̀, kò gbàdúrà tó fi gbàgbára Ọlọ́run, ẹ̀rí. Wọ́n dẹ̀ di alágbára. Bákan tiẹ̀ jẹ́ pé Sámsónì ó sì tiẹ̀ lò. Èmi ń gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ti ní oore ọ̀fẹ́ láti gbẹ̀mí mímọ́ àtagbára lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ tí ó fi máa tóbi sí nínú yín, Ọlọ́run yóò fi fún yín. Mo tún gbàdúrà lẹ́ẹ̀kan sí àṣìṣe tí ẹ ó ṣe níwájú Ọlọ́run, tí ẹ ó fi mú ẹ̀mí mọ́ bínú, tí ó sì fi yín sílẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ kọlù o. Torí náà èèyàn lè gbàgbára Ọlọ́run. Ọlọ́run á máa fún yàn ní oore ọ̀fẹ́, agbára láti taari agbára sínú ayé ènìyàn láì ṣe wàhálà, ẹ̀rí. Ṣùgbọ́n ìdàkejì, ẹ̀yin ọmọ Ọlọ́run o, ìdàkejì ni pé ó ṣiṣẹ́ kó o tó gbàgbára. Ìdàkejì nìyẹn. Màá sọ̀rọ̀ lórí ìdàkejì díẹ̀, ṣùgbọ́n apá kìíní tí mò ń bá lọ yìí, mo fẹ́ pe àkíyèsí wa sí àwọn nǹkan kan níbẹ̀. Apá kìíní yìí, àwọn kí ni a lè ṣe tí ẹ̀mí mímọ́ yìí ó fi gbilẹ̀ sí dáadáa, tí ó fi máa pọ̀ sí. Yálà ó ṣiṣẹ́ lé lórí, ó gbẹ̀mí mímọ́, yálà ó kàn rí pé Ọlọ́run kàn dágbára lù ọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀. Tí o bá fiyèsí pé ó di alágbára, ọ̀nà wo ni agbára yìí kò fi ní fi ọ́ sílẹ̀? Ọ̀nà wo ni ó fi máa tóbi sí nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á kíyèsí àwọn nǹkan wọ̀nyí. Ní ipa àkọ́kọ́, tí Ọlọ́run bá fún ọ lóore ọ̀fẹ́ láti di alágbára, tí ẹ̀mí Ọlọ́run sì wà nínú rẹ̀, kíyèsí o pé ẹ̀mí mímọ́ yìí àti agbára yìí lè gbilẹ̀ nínú rẹ̀ débi pé ó di alágbára lórílẹ̀-èdè.
tí gbogbo àgbáyé yóò sì mọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbàrà tí o bá ti rí pé Olúwa ti wọnú rẹ, bóyá o ṣiṣẹ́ fún ni, bóyá Ọlọ́run kàn fún ọ ní oore ọ̀fẹ́ yìí ni, máa gbìyànjú pé wàá máa wà nínú Bíbélì, wàá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì nígbà gbogbo, kí ẹ̀mí ní Ọlọ́run yìí ó lè máa gbilẹ̀ sí nínú rẹ. Wàá jẹ́ ẹni tí ń ka Bíbélì, tí ń ka ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run o. Number 2, wàá wáàyè fún ọ̀pọ̀ àdúrà. Bíbélì pé ẹ máa gbàdúrà ní àìsinmi àti ní àìsàárẹ̀. Tó bá fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó máa dàgbà nínú rẹ, kó máa tóbi sí, kó máa gbilẹ̀ sí, wàá jẹ́ aládùúà, wàá jẹ́ ẹni tí ń gbàdúrà tọ̀sán tòru. Number 1 ni pé wàá máa ka Bíbélì, wàá wà níbi ìdákẹ́jẹ́, wàá wáàyè fún bí ìdákẹ́jẹ́. Ẹni tó bá láì láti máa ka Bíbélì níbi ìdákẹ́jẹ́, Ọlọ́run máa ń bá sọ̀rọ̀, Ọlọ́run máa ń bá ru ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ẹ̀rí nípa bẹ́ẹ̀, Ọlọ́run á ṣírú ẹni bẹ́ẹ̀ lójú, Ọlọ́run á máa fi àwọn oríṣiríṣi àwọn àmì hàn rú ẹni bẹ́ẹ̀. Tó bá láàyè láti wà níbi kan, ibi tó dákẹ́, láti máa yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ipa kejì ni àdúà òru àti ọ̀sán láì sinmi. Ẹ̀yin ọmọ Ọlọ́run o. Ipa kẹta, wáàyè láàrin ọ̀sẹ̀ láti máa gba àwẹ̀. Wàá wáàyè láàrin ọ̀sẹ̀, kì í ṣe pé wá ìránṣẹ́ Ọlọ́run òun ló yan àwẹ̀ fún ọ. Ìwọ fúnra ara rẹ máa ní àkókò kan tí wàá máa fi gba àwẹ̀ àtàdúrà, wàá máa fi rú ara rẹ ní agbára. Bẹ́ẹ̀ ni, ìgbà yẹn ló tó lè sọ wípé o fẹ́ dá lágbára. Bóyá ìjọ Tuesday ni, bóyá ọjọ́ méjì ni, bóyá ọjọ́ mẹ́ta ni, bóyá ọjọ́ kan ni láàrin ọ̀sẹ̀. Wàá dẹ̀ wá àkókò láàrin òru láti máa jí, láti máa gbàdúrà. Ẹ̀rí, ìwọ tó fẹ́ dá lágbára nìyẹn. Ipa kẹta, ẹ̀rí, ipa kẹrin, wàá wáàyè láti máa mú ọkàn rẹ wà níwájú Ọlọ́run ní gbogbo ìgbà, láti máa ro èrò tó bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹ̀rí, ọkàn rẹ wàá máa jẹ́ kó dàpọ̀ mọ́tọ̀ Ọlọ́run. Ò ní jẹ́ kí ìfẹ́ ayé tàbí èrò ayé kó wà nínú ọkàn rẹ. Bẹ́ẹ̀ ni, ipa ìkarùn ni pé wàá gbìyànjú láti máa gbàdúrà fún àwọn ènìyàn, láti máa fàdúrà ran àwọn ènìyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, wàá wáàyè láti máa gbàdúrà fún àwọn ènìyàn. Nípa bẹ́ẹ̀, ẹ̀mí mímọ́ á máa gbilẹ̀ nínú rẹ, á máa tóbi nínú rẹ, wàá ní ìfẹ́ sí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ipa ìkẹfà, gbìyànjú láti máa darapọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ inú Bíbélì nínú chọ́ọ̀chì yín tí ó fi òye ohun gbogbo yé ni. Ẹ̀rí, ẹ̀kọ́ Bíbélì tí a ń pè ní Bible study. Bẹ́ẹ̀ ni, wàá dẹ̀ tún wáàyè láti máa wà lábẹ́ Sunday school ní ìgbà gbogbo, ìyẹn nínú chọ́ọ̀chì yín ní gbogbo ọjọ́ ìsinmi. Nínú ipa kan ṣoṣo náà ni wàá tún ti rí i pé wàá máa ka ìwé, àwọn ìwé tó nímì sí, àwọn ìwé tó nímì táwọn bàbá wa àtijọ́ ṣe. Ẹ̀rí, àwọn ìwé tó tún lè kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn ìwé bàbá àwọn bàbá alágbára àtijọ́ tí wọ́n rìn nínú ìgbàgbọ́. Wàá kẹ́kọ̀ọ́ níbẹ̀, ohun tó gbé wọn ṣubú, ohun tó mú wọn dìde, ibi wọn ti ṣe dáa, ibi tí wọn ò ti ṣe dáa. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí ni wàá máa kọ́, wàá wá máa gbé wá sínú ìrìn àjò rẹ. Kì í ṣe gbogbo àwọn tàkókò yìí la lè tẹ̀lé torí wọn ó kó ọ ṣìnà. Ṣùgbọ́n tí o bá ń tẹ̀lé àwọn ẹ̀kọ́ bàbá àtijọ́, ẹ̀kọ́ àwọn àpọ́stélì, tó bá jẹ́ pé òun ló ń tẹ̀lé, ó di alágbára nínú ẹ̀mí. Kò sí tí ń bẹ láyé tí yóò fa ọkàn rẹ padà. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kan sì wà lónìí o, tí wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn o, tí wọn ò kúrò ní ìlànà àtijọ́. Bí wọ́n ṣe ń gbàdúrà látijọ́ ni wọ́n ṣe ń gbà á, bí wọ́n ṣe ń ka Bíbélì látijọ́ ni wọ́n ṣe ń. Ẹ̀rí, ìwọṣọ wọn bíi tàtijọ́ ni, ìlépa wọn lépa ayé bí àwọn kan ṣe ń lépa rẹ̀ lónìí, tí wọ́n ń lépa mọ́tò ìgbàlódé, mọ́tò ọdọọdún, ilé ọdọọdún. Ẹ̀rí, owó láti bá àwọn ayé mu. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà lónìí tó jẹ́ pé ìlépa wọn nìyẹn. Ọ̀rọ̀ tẹ́ sì gbọ́ lẹ́nu wọn, ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ gbọ́ lẹ́nu wọn, ọ̀rọ̀ ìbùkún, ọ̀rọ̀ owó, ọ̀rọ̀ ìgbéga, ìgbédìde, àwọn àdúrà wọn, ìgbédìde ìbùkún ni, kò sí ọ̀rọ̀ ìgbàlà lẹ́nu wọn. So àwọn bàbá àtijọ́ ò ṣe bẹ́ẹ̀.
nínú ìgbàlà tí àwọn bàbá àtijọ́ fi kọ́ àwọn ènìyàn ni wọ́n fi dẹni ìbùkún ṣùgbọ́n lónìí ó ti change a lè tẹ̀lé ẹsẹ̀ wọn kí wọ́n má bàa ṣubú bẹ́ẹ̀ ni nítorí náà ló ṣe máa ka ìwé àwọn ìtàn àwọn bàbá àtijọ́ tí wọn ò lépa ayé tí wọn ò lépa tó jẹ́ pé ohun tọ̀run ni wọ́n ń lépa àwọn ìwé tí wọ́n ti kọ ẹ̀rí ìtàn wọn bí àpọ́sọ̀ Babalọ́lá bí àwọn bàbá tó ti lọ àwọn bàbá olùdásílẹ̀ ìjọ Redeem bàbá Akíndayọ̀ gbogbo àwọn ìtàn wọn àwọn ìwé táwọn onímísí ṣe gbogbo ẹlẹ́mọ̀ yẹ̀wò kó o tún lè di alágbára sí bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Ọlọ́run o kí n tó dákẹ́ lórí eléyìí mò ń gbàdúrà fún yín ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ó di alágbára ẹ̀kọ́ púpọ̀ wà nínú nǹkan tí mo gbé kalẹ̀ fún yín yìí ó ṣeé ṣe kó jẹ́ ipa àkọ́kọ́ ipa kejì àti ipa kẹta kí n tó kúrò nínú ẹ̀mí mímọ́ àti agbára àti àwọn ẹ̀bùn rẹ̀ bí mo ti sọ fún wa ní ìbẹ̀rẹ̀ mò ń gbàdúrà fún wa lórúkọ Jésù Ọlọ́run yóò ṣí wa níyè àwa ń sọ níwọ̀n bá bi tí a nírírí mọ́ ẹ̀rí àti bí ẹnu bí tá a lè ka Bíbélì mọ́ àti ẹnu bí tí ẹ̀mí mímọ́ inú wa gbilẹ̀ mọ́ ṣùgbọ́n èmi ń gbàdúrà pé ní orúkọ Olúwa ju bí a ti sọ fún wa yìí lọ ẹ̀mí mímọ́ yóò túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú wa jù báyìí lọ kí n tó parí ẹ̀ ipa kejì máa kàn dẹnu lé ipa kejì yẹn ni pé ó ṣiṣẹ́ láti gba ẹ̀mí mímọ́ ni bí àwọn kan ti gbàdúrà ẹ̀rí ẹ bá gbọ́ nípa ìtàn àpòsọ̀ Babalọ́lá gbogbo àbàbà tí ìran wa lónìí àwọn yẹn a lè rí nínú wọn tí wọ́n lórí òkè tá a gbọ́ pé iye ọdún báyìí ni wọ́n ṣe lórí òkè iye oṣù báyìí ni wọ́n ṣe lórí òkè iye ọ̀sẹ̀ báyìí ni wọ́n lò lórí òkè orí òkè ibi tí bàbá ti gbàdúrà rí tó ti dá lágbára wọ́n lo oṣù mẹ́fà ń bí wọ́n lọ́dún kan ń bí àwọn yẹn ṣiṣẹ́ fún agbára kan tó gbà ní ipa kejì tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí nìyẹn kì í ṣe wípé mo ti gbàdúrà Ọlọ́run kì í dá sírú ẹni tó bá ti ń sọ pé mo gbàdúrà ìwé Mátíù orí keje ẹsẹ̀ ìkeje ó ní béèrè a ó sì fi fún yín ní tó sọ nìyẹn o bẹ́ẹ̀ sì ni pé ẹ máa béèrè títí ayọ̀ yín yóò fi kún tí Bíbélì sọ nìyẹn Bíbélì sọ pé ẹ máa gbàdúrà láì sinmi tí Bíbélì sọ nìyẹn ṣùgbọ́n tó bá dúró ní kòríta pé mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ Ọlọ́run ò fún mi ní tí mo fẹ́ ò ní ìdí rẹ̀ ni àwọn bàbá yẹn wo mọ́ Ọlọ́run tí wọ́n fi di alágbára kí wọ́n tó gbọ́ òkìkí wọn lónìí ṣùgbọ́n àwa tòní a ò fẹ́ ṣe bẹ́ẹ̀ mò ń gbàdúrà fún wa mò ń padà bọ̀ nípa kejì yìí ní agbára Ọlọ́run a ó tún bá mi pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí ipa kejì yìí mò ń gbàdúrà fún wa ẹ̀mí mímọ́ Ọlọ́run àti agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀ o tí ẹ bá ní ìbéèrè ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí bóyá o fẹ́ ìtumọ̀ àlá tàbí ọkọ ọ̀run yọ ọ́ lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìrírí ọkọ ọ̀run tàbí o fẹ́ ìtumọ̀ àlá tàbí o fẹ́ ìtúsílẹ̀ lórí ogun kan kì í ṣe èmi ló máa ṣe Ọlọ́run tó pè wá ló máa ṣe Ọlọ́run lè lò wá fún yín orúkọ mi ni Ajínrere Síkẹ́ Dáre Ọláolúwa tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Alákọ̀ọ́díọ̀n nọ́mbà mi 080 32 22 86 93 tàbí 080 34 13 66 90 iléeṣẹ́ ìránṣẹ́ wa wà ní opposite Ogunṣuà Grammar School Mọdákẹ́kẹ́ Ọ̀ṣun State Nàìjíríà ẹ ṣé mò ń gbàdúrà fún yín ní orúkọ Olúwa gbogbo ẹ̀ tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ ó di alágbára ogun èṣù ò ní borí yín ẹ̀mí mímọ́ yóò gbé yín dìde gbogbo májẹ̀mú ọ̀tá lórí yín yóò jóná ọwọ́ ọ̀tá nínú ayé rẹ̀ yóò gbiná dànù gbogbo agbára dání padà sẹ́yìn lórúkọ Jésù yóò jóná dànù ẹ di alágbára kẹ́ kún fún ẹ̀mí mímọ́ kémi àtẹ̀yìn ká ṣàṣeyọrí a ó sì jọ dé ìjọba Ọlọ́run ní orúkọ Jésù Kristi. òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọdákẹ́kẹ́ ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́ láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì
Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa. Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa, bàbá alákọ̀ọ́dúnrún. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà.